ohun tí Buhari dá sílẹ̀ lẹ́rí yẹn o. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò yọ pọ̀lọpọ̀ èèyàn. Ìbàdí èèyàn ló mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an lórí ọ̀rọ̀ owó bẹntiróòlù tó di nǹkan ńlẹ̀ wà báyìí. Ọ̀rọ̀ náà ṣòro láti dá sí fẹ́nikẹ́ni tí ò bá mọ bó ti jẹ́ gan-an. Ohun tọ́pọ̀lọpọ̀ àwọn mẹ̀kúnnù ń rò ní pé ìjọba tuntun yìí, ìjọba ààrẹ Tinubu ló sọ pé òun ò ní sanwó ìrànlọ́wọ́ tí wọ́n ń san lórí epo bẹntiróòlù ńlẹ̀ yìí mọ́. Àwọn èèyàn sì ti ń tìdí èyí pariwo pé ṣé ohun tíjọba rẹ̀ fẹ́ mú wá fáwọn rèé. Nítorí ní tòdodo ìnira náà le gidigidi, ṣùgbọ́n kì í ṣèjọba Tinubu ló wà ń di ọ̀rọ̀ náà. Lára pàkúté burúkú táwọn Buhari dẹ sílẹ̀ fẹ́ni yòówù tó bá fẹ́ wọlé ni. Báwọn èèyàn ò bá sì gbọ́rọ̀ náà yìí, wàhálà tí ó tìdí ẹ̀yọ yóò jẹ́ èyí tẹ́nikẹ́ni lè mọ̀pin rẹ̀ lọ. Ọdún 8 sẹ́yìn ló yẹ kí Buhari tó ṣẹ̀ṣẹ̀ ṣèjọba parí yìí ti ṣohun tó wáá ṣe inú oṣù karùn-ún tó kọjá yìí. Tó bá ṣe pó ti ṣe bẹ́ẹ̀ ni, kò sí bọ́rọ̀ náà yóò ti kà wọ́n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàjọba. Lára àlérí tí Buhari ṣe lọ́dún 2015 káwọn èèyàn tó dìbò fún un ni pé tóun bá ti wọlé lòun yóò fòpin sówó burúkú táwọn ìjọba ń san lórí epo bẹntiróòlù. Fúnra bàbá yìí ló sọ ńgbà náà pé kò sówó kankan tó ń jówó ràn lọ́wọ́ lórí epo. Àwọn kan ló wà níbì kan tí wọ́n ń jówó náà kó. Àwọn ni wọ́n sì ń kónira báwọn ọmọ Nàìjíríà pé tóun bá ti wọlé lòun yóò fòpin sí i. Buhari ṣàlàyé ńgbà náà pé ọ̀rọ̀ náà lè fẹ́ nira díẹ̀, ṣùgbọ́n òun ò ní jẹ́ kó nira nítorí lọ́dọọdún lòun yóò máa kọ́lé ìfọpo kọ̀ọ̀kan tóun yóò sì tètè táwọn tá a ní ṣe. Ṣùgbọ́n Buhari gbàjọba, ọdún kìíní lọ, ọdún kejì tẹ̀lé, ọdún kẹta tẹ̀lé, títí Buhari fi lọ́dún 9. Èyí tó burú ni pé kàkà kówó náà lọ sílẹ̀, níṣe ló ń lọ sókè. Tówó ìrànlọ́wọ́ tí wọ́n láwọn ń ná lórí epo bẹntiróòlù yìí sì wá dé èyí tó ń kówó rẹpẹtẹ lọ́nú owó tí Nàìjíríà ń pa lọ́dọọdún. Kí ló dé tí Buhari ò fòpin sówó burúkú tó ń san lọ́dọọdún yìí? Kò sóhun tí ò ṣe bẹ́ẹ̀ jù pé àwọn tí wọ́n ń kówó yìí fún, àwọn èèyàn wọn ló pọ̀ jù ń bẹ́ẹ̀. Àwọn olówó ilẹ̀ Haúsá Fúlàní tí wọn kì í wo epo ńlẹ̀ wọn, ṣùgbọ́n tó jáwọn ni wọ́n ní kòtò epo bẹntiróòlù tó pọ̀ jùlọ lágbègbè Niger Delta. Àwọn náà ni wọ́n sì làwọn iléeṣẹ́ tó pọ̀ jùlọ tí wọ́n láwọn ń gbépo wọlé látòkè òkun. Tó jẹ́ wọn kàn fọmọ Yorùbá tàbí Ìgbò kan dí gẹrẹwu ni. Nídìí èyí, ìṣòro wà fún Buhari, pàápàá ńgbà táwọn èèyàn rẹ̀ ti sọ fún un pé ọ̀nà kan tó lágbára jù táwọn lè máa fi rówó ni. Nídìí èyí, Buhari lọ́dún 8 lórí ìjọba, kò ṣe kinní kan lórí ọ̀rọ̀ epo yìí. Ńgbà tó wá dìbẹ̀rẹ̀ ọdún yìí, ó lówó ìrànlọ́wọ́ epo tóun fẹ́ san ò ní ju oṣù 6 lọ. Èyí ni pé láti parí oṣù kẹfà tá a wà yìí, kò sí nínú bọ́jẹ́ẹ̀tì Nàìjíríà láti sanwó kankan fáwọn tí wọ́n láwọn ń képo wọlé lórílẹ̀‐èdè yìí látòkè òkun. Bí ìjọba Tinubu bá fẹ́ sanwó náà, àfi kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe bọ́jẹ́ẹ̀tì tuntun. Ohun tó ṣe jẹ́ kì í ṣàwọn Tinubu yìí ló dóhun tó ṣẹlẹ̀ yìí sílẹ̀ nìyí. Àwọn tí wọ́n ń gbowó epo yìí lágbára tó bẹ́ẹ̀ gẹ́ débìí pé bẹ́nikẹ́ni bá ti lóun ò ní sanwó náà mọ́, wọn ó sì dá wàhálà sílẹ̀ gidigidi. Àwọn aráàlú tó yẹ kí wọ́n gbèjà ara wọn yóò sì tún máa dákún ṣòro ara wọn. Kálukú ò tí ro ohun tó ṣẹlẹ̀ yìí, yóò sì ti rí báwa náà ti ń ṣera wa. Ààrẹ Tinubu kéde páwọn ò ní sanwó ìrànwọ́ fẹ́nìkankan lọ́sàn-án ọjọ́ Monday. Ńgbà tí ó sì fi dìrọ̀lẹ́, àwọn onílé epo ti ti gbogbo ilé epo wọn pa, wọn ò tepo mọ́. Bẹ́ẹ̀ owó ìrànwọ́ epo tí wọ́n ti gbà títí di oṣù kẹfà ọdún yìí ṣì wà lọ́wọ́ wọn. Àwọn epo bẹntiróòlù tí tírélà ń gbé bọ̀ tí kò sówó kankan lórí ẹ̀ wà ń bẹ́ẹ̀. Àwọn epo bẹntiróòlù tó wà ní dépò tí kì í ṣe pówó tuntun yìí ni wọ́n fi gbé e débẹ̀ wà ń bẹ́ẹ̀. Àwọn èyí tó wà lójú omi tí wọ́n ti sanwó ẹ̀ wà ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan dìde nítorí àti dá wàhálà sílẹ̀ àti láti lè má jẹ́ kí kinní yìí ṣeé ṣe. Wọ́n sáré gbowó gorí owó epo. Wọ́n sì ń pariwo péjọba yìí yóò nà wọ́n lára. Lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti wà nílùú yìí látìgbà tí wàhálà náà ti ṣẹlẹ̀ ti sáré dìde. Wọ́n láwọn ò dáṣẹ́ sílẹ̀ ni. Wọ́n wà nílùú ńgbà táwọn oníná ẹ̀lẹ́ńtíríìkì ń foṣù 3 fowó kówó ná. Wọ́n wà nílùú ńgbà tówó dọ́là bètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́. Wọ́n wà nílùú ńgbà táwọn ọmọ iléèwé gíga jókòó sílé fóṣù rẹpẹtẹ. Ṣùgbọ́n eléyìí yá wọn lára nítorí wọ́n mọ̀ pé yóò dá wàhálà sílẹ̀. Àwọn náà ò sì rí tiwọn jẹ ń bẹ̀. Lóòótọ́ ọ̀rọ̀ náà le o, ìnira náà sì pọ̀, ṣùgbọ́n àfi káràlú fara wọn balẹ̀ kí wọ́n má jẹ́ kẹ́nikẹ́ni kó wọn sí wàhálà, kí gbogbo wa fojú sílẹ̀ wo ohun tí ìjọba yìí fẹ́ ṣe gan-an. Àwọn náà ṣáà gbọ́dọ̀ létò tiwọn tí wọ́n fẹ́ ṣe.
àbí wọn ò máa wò wá báyìí ni? Ìyẹn ni ò ní ṣeé ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ ká farabalẹ̀ fúngbà díẹ̀ náà, nítorí ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín léèyàn ò fi rin o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.